mú wọn mọ̀ ní òjíṣẹ́ ńlá gbogbo iṣẹ́ tó ṣe láyé wọn ò fi ròyìn yẹn ìwà náà fi ròyìn bàbá ànábì mú wọn mọ̀ ní òjíṣẹ́ ńlá ìwé ìgbélú ẹni ìwà ẹni ní ìwà ló ṣe kókó everybody ìwà o ẹ wo gbogbo àwọn police mo ti rí AIG ọmọ Bánkọ́lé bí mo rí DIG kò kú mọ́ mo rí AIG àbáàsì ń bí gbogbo àwọn eléyìí ọ̀gá alámùtú ni wọ́n mo rí gbogbo àwọn ọ́fíìsà kékèké látòrí DPO SP ASP commissioner gbogbo wọn náà ń bẹ níbí mo rí Lárẹ̀wájú commissioner gbogbo Èkó gbogbo wọn péjọ síbí torí pé alámùtú ò jẹ́ báwọn ìwà ló fi tàn wá jẹ ìwà ló ṣe kókó ẹni bá níwà ó máa ń tàn ní ìjẹni. mo ní kábíyèsí alápẹ̀rù adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ alámùtú ò jẹ́ báwọn ló jẹ́ káwọn náà hàn wá bí ìwà ó ìwà ó ìwà ẹni ló ń bá rìn ẹ̀san ló ń bọ̀ láṣìṣẹ́. alámùtú ti hùwà tó dá o sẹ́yìn nísẹ́yìn ó wá ń kẹsàn-án ìwà tó ti wù tipẹ́tipẹ́ ẹ̀san kékeré là ó fún eléyìí ti fi hàn wípé níjọ́ tó bá dàgbà tó bá dògbò ẹni tó wà nídìí iṣẹ́ múnimúni tó lágbára gan lẹ́yìn gómìnà lù kọmíṣánná lóde kú o ó lè fagbára ẹ̀ múyàn bó ṣe fẹ́ ó lè discipline ẹni tí ó ṣe torí pé ó fẹ́ rówó kò sí ohun tí ó lè fagbára ẹ̀ ṣe alámùtú mo fẹ́ dúpẹ́ ó lò 35 years nídìí iṣẹ́ police officer o ẹ̀gún ògùn ẹ̀ bíléèdì ò ṣáé lọ́wọ́ ó lọ rí ó bọ̀ rí òtúnṣìírẹ́ èèyàn tí wọ́n súnmọ́ ẹ ìyẹn ló fi jẹ́ wípé lẹ́yìn ìgbà tó fi ṣẹlẹ̀ yìí bàbá Ráfíà ó tún máa ní appointment tó tún ju jẹ́ ọlọ́pàá lọ torí ìwà ní gbogbo nǹkan àmútó ìwà ó ìwà ó ìwà òní ló ń bá rìn ẹ̀san ló ń bọ̀ láṣìṣẹ́. ọ̀rẹ́ mi gbogbo bó ṣe ń ṣe o. àmì èèyàn ń wo ẹ o